Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ó ní ọ̀dẹ̀ ọ̀dà bí. Mo ní gédégédé ni mí kì í jẹ ọ̀kan kọ́ dákẹ́. Ẹ jẹ́ á kọ́ra wa ní sáyẹ́ǹsì. Tẹkinọ́lọ́jì àwọn tó bí wa ẹ jẹ́ á kọ́ra wa. Ewé àánú leléyìí kì í ṣe ewé ẹ̀jẹ̀. Ohun tí mo fẹ́ fún wa yìí, ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ohun tí ò ṣe láyé má tìràn rẹ̀ mọ́. Ọ̀ràn tí ọ̀mọ́wọ́ wọn á máa dà á lé lórí. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tó bá débì kan ayé máa ń yọ́nú sí ṣàdédé lójijì wọ́n ṣàdédé máa bínú sí i. Tàbí káwọn abínú ẹni kí wọ́n dìtẹ̀ mọ́ kí wọ́n yọ ọ́nṣẹ́ kò sì ṣẹ̀. Súnmọ́ bí Mádé yìí súnmọ́ bí wàá kẹ́kọ̀ọ́. Jókòó kọ́ kọ́gbọ́n mú gègé rẹ̀ kọ́ kọ̀wé. Lúkúmọ́nà ọmọ Àyándárè ní bọ̀ sọ̀rọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mi ì fílẹ̀ torí kọ wá bá mi kò ṣiṣẹ́ lọ́wọ́ mi. Ṣùgbọ́n torí kó dúpẹ́ kó ṣàdúrà fún ìṣẹ̀dá mi. Ìṣẹ̀dá mi ọba tó ṣẹ̀dá mi kó dúpẹ́. Bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń pè wá tí wọ́n ń dúpẹ́. Ẹni ó fún wa ní nǹkan, ẹni tó ṣàdúrà fún wa, ìyẹn náà tó. Ewé kan bẹ nínú igbó, wọ́n pè ní ewé àlùrọ̀ ìtàkùn ni. Kí ni mo pè é? Ewé àlùrọ̀. Ẹ já ewé yìí ìtàkùn ni o. Ẹ wàá sù lóṣùká. Òṣùká yẹn ó tóbi. Ẹ gbé sínú bọ́jẹ́ pọ́ọ̀tì oní alumíníọ̀mù, bọ́jẹ́ ìkòkò ẹ gbé sínú ẹ̀. Ẹ já ewé ẹ̀yìn olóbe. Ẹ tú tegbòtegbò. Ẹ fọ̀ọ́nù. Ẹ sùn náà lóṣùká. Ẹ já tí ọ̀pọ̀ ẹ sùn lóṣùká. Ẹ gbé òun náà lé. Ewé kílẹ̀ ẹ fi mi ṣe. Ẹ já òun náà yọ̀pọ̀. Ẹ sùn lóṣùká. Ẹ gbé lé. Èwo ni ó wá gbẹ̀yìn? Ewé afẹ́lóru tí jẹ́ àjẹ́ ọ̀bàlé. Òun lẹ́wàá sùn lóṣùká gbẹ̀yìn tẹ́ gbé lé lórí. Ṣé ẹ mọ̀ pé ewé mẹ́rin ni? Ṣé ẹ ti mọ̀ bẹ́ẹ̀? Ẹ wàá kó ẹyin mẹ́rin. Ẹ kó sínú ewé yẹn. Ẹ kó sínú ẹ̀. Ẹ wàá bomi sí i. Ẹ mú ata ìjọsìn níbi ẹ̀kún wọn báyìí. Ẹ dà á lé lórí. Ẹ ò bá bò. Ẹ sè é. Ẹ sè é. Ẹ jẹ́ kó jiná. Ẹ wàá bo ẹyin yẹn. Ẹ yọ ẹyin yẹn kúrò nínú àwọn òṣùká yẹn. Ẹ bo ẹ dè epo ẹ̀ nù. Ẹ jẹ ẹyin mẹ́rẹ̀ẹ̀rin. Kí ni mo wí? Ẹ jẹ ẹyin mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ ti jẹ ẹyin mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ ti jẹ. Omi yòókù tó bá wá kù ẹ dà á sínú omi ìwẹ̀ yín. Ẹ lọ fi wé ọṣẹ yòówù tẹ́ bá fẹ́ wẹ̀. Ẹ ṣe bí ẹlẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan. Ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta àwọn èèyàn gbọ́ ohun tí ń wí. Ọ̀sẹ̀ yìí táàmù Monday rẹ̀ lọ́la. Ẹ jẹ́ ní ọjọ́ tó bá wù yín lẹ́ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ kan. Ó tún dára tó tẹ̀lé ẹ tún jẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Ó tún dára tó tẹ̀lé ẹ tún jẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Ẹ mọ̀ pé ó di mẹ́ta nínú oṣù kan. Inú oṣù kan ẹ̀mẹ́ta lẹ́ẹ̀jẹ́. Ẹ wàá jẹ bẹ́ẹ̀ fún oṣù mẹ́ta. Yóò jẹ mẹ́ta lọ́nà mẹ́ta. Oṣù mẹ́ta lẹ́ẹ̀ fi jẹ. Ṣé rí èyí tẹ́ bá kọ́ sè yẹn? Tọ̀sẹ̀ yìí lẹ́ẹ̀ fi jẹ tọ̀sẹ̀ tí ń bọ̀. Òun náà lẹ́ẹ̀ fi jẹ ọ̀sẹ̀ tó tún tẹ̀lé lọ́hùn tí ó jẹ ẹ̀mẹ́ta. Ó ti yẹ yín báyìí. Tẹ́ bá wá jẹ tán. Ṣé rí ewé yẹn? Ẹ lọ rì mọ́lẹ̀.
àgbẹ́lẹ̀ ni àárí ìmọ́lẹ̀ lórí tàbí kan àtún fà àwọn nǹkan kan kún ewé yẹn tí ó tún di aṣínà tipátipá. Tó bá ń lo iṣẹ́ yìí ẹni tí kì í kí ọ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní kí ọ, ẹni tí ń dógun mọ́ ara ò ní yóò kú omi tọ̀ wá, ẹ̀dàn o kò jù bẹ́ẹ̀ lọ. Tíyàwó bá ní ọkọ lára ara ò máa ní nínú ilé, tọkọ bá ní ìyàwó lára ara ò máa ní nínú ilé wọn bá àgbà tó bá ń ṣiṣẹ́ yìí. Bẹ́ẹ̀ ni mo wí fún wọn. Wọ́n bẹ̀rẹ̀ àwọn orí èmi sórí social media eléyìí sì ṣoògùn nu a ó jó pọ̀ a ó gun pọ̀ a ó lọ́ pọ̀ a ó jọ pọ̀. Practical táwọn bàbá wa tí wọ́n ń ṣe tó dẹ̀ confam òun lèmi fún ọ yìí. Sórí iṣẹ́ tí mo wá fi ilẹ̀ yìí mo mọ̀ kó ti dọ́wọ́ rẹ̀ báyìí o. Tó bá dé mọ́lẹ̀ kò ní jẹ́ fún ọ, yóò gbòdì lára rẹ̀. Ó kéré tán èèyàn 10 tàbí 20 èèyàn pín kọ́ dọ́dọ̀ wọn kí wọ́n ó dúpẹ́ kára ó tu àwọn èèyàn ọ̀tán mọ́ fẹ́ nù. Kọ́ wá wò pé bó lọ́lọ́run ṣe dára rẹ̀ tó bá ṣe yìí tó tẹramọ́ ọlọ́run ó dára rẹ̀ nú ayé tiẹ̀ náà. Gbogbo ohun tó ti ń wá kí ti pẹ́ tọ́wọ́ rẹ̀ ò tó ọlọ́run ó mú wọlé wá bá ọ. Owó èèyàn máa ń fọkàn sí pé tí aláàánú àwọn yóò pe àwọn lórí fóònù, ọlọ́run lè pe káláàánú rẹ̀ kó má gba orí fóònù wọlé wá bá ọ tó fi ráàánú gbà. Ọmọ pọ́lọ́run jù bẹ́ẹ̀ lọ, ọba tí èso òjò ti fi rọ̀, ọba tí rọ̀jò tẹ́nìkan ò gbọ́dọ̀ sọ pé ó ti dá, ìgbà tó bá wù ní ó tó dá. Kábíyèsí ọlọ́run. Ọgbọ́n àtinúdá àwọn Yorùbá tọ́lọ́run fi àmì sí tí í ṣe ewé àánú òun lè yí o. Ọgbọ́n nọ́mbà tí mo fẹ́ fi ilẹ̀ èèyàn 4 ló wà fún. Ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀, ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ̀ pé mo fẹ́ ṣerú iṣẹ́ báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. Ìwọ tó fẹ́ wọnú private group àbí ìwọ tó tiẹ̀ fẹ́ rà lára àwọn nǹkan tí a nílẹ̀ ọ̀tán. Ewé kìíní kan tẹ́ ní èmi ò ní dán lóhùn nǹkan tiẹ̀ dànù ni ẹ gbọ́. +2348032983298 +2348032983298 ìgbà kan sí +2348133155111 +2348133155111 +2348133155111. Sórí nọ́mbà méjèèjì tó bá ti pè dáàrẹ́ títí ọ̀lọ́ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni bá mi sọ̀rọ̀ ní WhatsApp méjèèjì ló ní WhatsApp. Yẹn fún nọ́mbà orílẹ̀‐èdè Benin +22954651928 +22954651928 +22954651929. Tó ẹ̀yin tẹ́ fẹ́ ra ọṣẹ Àtúndé Òyìnbó àpòrò Ọ̀fà ń bẹ lórílẹ̀‐èdè Benin lẹ́yìn ọjà Adégàkàn ibi Túndé Motors ń bẹ lọ́dọ̀ mi. Wọ́n tó bá ra kíkan fẹ́ mi ni tí ṣe 20,000 CFA, wọ́n tó bá ra méjì trant mi ni ń bẹ o. Dákun ẹ fi mẹ́ta lẹ́ ẹni tí ó bá sanwó wọn ò gbọ́dọ̀ fi ilẹ̀ fún. Mo rò pé ẹ gbọ́ o.